Ẹ káàbọ̀ padà sórí ìkànnì ìròyìn Fẹ́lífẹ́lí online tv fún ti tàsìkò yìí fún àkọ́tún ìròyìn àkíkà tí wọ́n lákàkì yíyan àwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú ìwà ipá ìwà ọ̀daràn àti onírúurú ìwà alábì míì láwọn ìròyìn tó gbẹnu tán. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Basharu bàbá tó bí mi lọ́mọ. Ẹ jẹ́ n kọjá lọ sí abala kejì lọ́hùn náà. Ìròyìn Fẹ́lífẹ́lí TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà láti òdì kejì lọ́hùn-ún. Ẹ wá máa gbọ́ àwọn ìròyìn ọ̀hún báyìí lọ́rẹ̀ẹ́ kìnìún láti ìpínlẹ̀ Ògùn. Ó mà ṣe o, téèyàn bá débi tí ìṣẹ̀lẹ̀ eléyìí tó ti ṣẹlẹ̀, téèyàn bá jorí ahun yóò mọ̀ mọ́ mi lójú pòròpòrò níbi iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn lọ́jọ́ sátidé tó kọjá lọ yìí. Wọ́n fi ìdí ikú ọmọkùnrin kan múlẹ̀, Fatai Hamzat ní eléyìí tó pokùnso tó sì fi gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ sínú ilé ìgbé rẹ̀ gangan ní agbègbè ìjẹun tuntun nílùú Abẹ́òkúta. Wọ́n ní Hamzat náà ló jẹ́ pé ìkànnù àwọn alábàágbélépọ̀ rẹ̀ tí wọ́n rí tí ó sì ń rò dìlòdìlò tó ti sọ ara rẹ̀ kọ́ sí pẹ̀lú fáànù eléyìí tí ń bẹnu yàrá rẹ̀ ní àdúgbò ọ̀rẹ́ méjì ní ìlú ọ̀hún. Ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Ọmọlọ́lá Odùtọ́lá ló fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Ó ní nǹkan bíi aago 7 àárọ̀ ọjọ́ Ẹtì òun náà ni àwọn gba ní ẹnìkan tó jẹ́ alábàágbélépọ̀ arákùnrin ọ̀hún ni wọ́n wá sí iléeṣẹ́ ọlọ́pàá nígbà tí wọ́n sì máa sọ di mímọ̀. Wọ́n ní ṣẹ̀rí Hamzat gangan ló jẹ́ pé ọ̀kadà rẹ̀ òun náà ló ń bẹ nínú ọgbà nínú ilé eléyìí tí wọ́n ń gbé. Lẹ́yìn tí aago 7 kọjá tí wọn ò rí Hamzat níta lẹ́yìn tó yẹ pé ọlọ́kadà sì ni tó yẹ pé kìí sì pẹ́ kó tó jáde. Wọ́n ní òun náà bá bẹ̀rẹ̀ sí ní kànlẹ̀kùn mọ́ lórí o. Wọ́n ní wọn ò rí kó dáhùn, kìí sì pẹ́ jí. Òun náà ni ìkànnù àwọn nìkan náà alábàágbélé rẹ̀ Ògúnṣọlá ló bá lọ fi àgídí ló lọ fi ṣí ojú fèrèsé rẹ̀ yún wíńdò rẹ̀ lẹ́yìn nígbà tí yóò yọjú wọnúlé. Fún ìyàlẹ́nu títẹ̀ náà wọ́n rí pé ọmọkùnrin Hamzat ó mọ̀ ti porokùn ó sì ti sora rẹ̀ rọ̀ sí ibẹ̀. Ọgbà bẹ́ẹ̀ wọ́n ké sí iléeṣẹ́ ọlọ́pàá ló ní dìgbàdìgbà ńgbà tí wọ́n débẹ̀ ńkọ́ ẹ̀mí ti bọ́ lẹ́nu arákùnrin yìí o. Iléeṣẹ́ ọlọ́pàá wọ́n gbé òkú arákùnrin náà lọ sí ilé ìgbókùpamọ́sí tó jẹ́ ti ìjọba fún àyẹ̀wò. Wọ́n ní wọ́n ṣe àyẹ̀wò lórí ikú ọmọkùnrin ọ̀hún àmọ́ ó sora rẹ̀ rọ̀ ní ìpínlẹ̀ Ògùn. Ọlọ́run ló mọ̀ tó fà á tó fi gbẹ̀mí lẹ́nu ara rẹ̀. Láti ìpínlẹ̀ Ọ̀ṣun lélẹ́yìí ti gbẹnu tán, ọwọ́ tẹ àwọn kọ̀rọ̀wọ̀sí afurasí ọ̀daràn ìgárá ọlọ́ṣà méjì kan tí ilé-ẹjọ́ tó sì ní kí wọ́n lọ rìmáàndì wọn sínú ọgbà ìtúnirọ̀ tí ń bẹ ní ìlú Iléṣà. Wọ́n ní àwọn méjì tí ọwọ́ tẹ̀ ọ̀hún lọ́jọ́ Ẹtì tó kọjá lọ yìí òun náà níwájú ilé-ẹjọ́ ilé tó fi kalẹ̀ sí ìlú Òṣogbo tí ṣolúlu ìpínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n ní kí àwọn méjèèjì ọ̀hún, ẹni àkọ́kọ́ tó kọ tiẹ̀ ń jẹ́ Wálé Sodiq tó jẹ́ ẹni ọdún 41 41 years old, ẹnì kejì jẹ́ Abíọ́dún Ọlọ́runwà ẹni ọdún 45 45 years old lòún tiẹ̀ o. Ní ilé-ẹjọ́ ọ̀hún ló ní kán lọ fi wọ́n sínú ọgbà ẹ̀wọ̀n tí ń bẹ ní ìlú Iléṣà. Wọ́n ní ṣe ni àwọn méjèèjì ló jẹ́ pé ìtẹ́yàn láàyò ni pé táwọn èèyàn bá ti sínlé lọ́sàn-án gan òun náà ni wọ́n máa wọ ilé onílé o tí wọ́n sì lọ máa jalè tí wọ́n máa fọ́lé àwọn èèyàn wọlé. Wọ́n ní eléyìí tí wọ́n á ṣe gbẹ̀yìn tọ́wọ́ fi bà wọ́n gan náà ni wọ́n ṣe ní agbègbè Ògo-Olúwa ní zone 2 ní Ẹdẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n ní ọwọ́ àjọ ẹ̀ṣọ́ aláàbò Àmọ̀tẹ́kùn náà ló mọ̀ tẹ̀ wọ́n tí wọ́n sì fà wọ́n lé iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ àwọn gan náà wọ́n wọ́n lọ síwájú ilé ẹjọ́. Kódà ẹni tó jẹ́ alukoro fún àjọ Àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun Yusuf Ìdòwú ó fìdí ẹ̀ múlẹ̀ ó níbi ọwọ́ wọn ti tẹ̀ wọ́n làwọn sì fà wọ́n lé iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ tí wọ́n sì wọ́ wọn lọ síwájú ilé ẹjọ́ láì bẹ́ṣùbẹ̀gbà. Nígbà tí onídàájọ́ tó ń gbọ́ ẹjọ́ wọn síwájú dáadáa, wọ́n ní lára ohun tí wọ́n jí òun náà ni páálí táìsì eléyìí tí wọ́n fi ń lẹ ara gànná tí wọ́n fi ń lẹ ilẹ̀ẹ́lẹ̀ tó 5 àti àpò sìmẹ́ǹtì 5 òun náà ni wọ́n kó àti kọ́tìn àti mọ́ṣíìnì àti ẹ̀rọ eléyìí tí wọ́n fi ń gé táìsì tó gbogbo owó rẹ̀ ń lọ bí 186,000 naira. Wọ́n ní eléyìí sì tako abala ìwé òfin tìwà ọ̀daràn ti ìpínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n ní ṣe ni àwọn ọmọkùnrin náà wọ́n ti jingiri nínú mímọ́ afọ́lé onílé. Wọ́n ní fún ìdí èyí ń kọ́ ilé ẹjọ́ oníkànlọ́mọ́ lògbànú ọgbà ìtúnirọ̀ lábẹ́ onídàájọ́ Dáramọ́lá oníkànlọ́mọ́ lògbànú ọgbà ìtúnirọ̀ títí di ọjọ́ 24 nínú oṣù kínní ọdún 2025 tí ó tún máa gbọ́ ẹjọ́ wọn wò. Lákòótán láti ìpínlẹ̀ Anambra, ọwọ́ tẹ àwọn afurasí tọkọ-tìyàwó kan tó jẹ́ pé tí àwọn yàn láàyò náà ni kán máa dúnkokò mọ́ ẹ̀mí àwọn èèyàn
nípínlẹ̀ Anambra. Wọ́n ní ńṣe ni àwọn ọkọ àtìyàwó yìí tí àwọn ń ṣe jẹun òun náà ni pé wọ́n máa fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí àwọn èèyàn nípínlẹ̀ Anambra tí wọ́n sì máa dúnkokò mọ́ wọn wípé àwọn ò jí wọn gbé o, àwọn ò sì gbẹ̀mí lẹ́nu wọn. Wọ́n ní fún ìdí èyí ńkọ́ lẹ́yìn tí wọ́n bá ti dúnkokò mọ́ àwọn ẹni ẹlẹ́ni ńṣe ni wọ́n máa béèrè owó ìdásílẹ̀ yún ransom lọ́wọ́ àwọn ẹni tí wọ́n bá dúnkokò mọ́ pẹ̀lú àtẹ̀jíṣẹ́ àti ìpè náà. Wọ́n ní kódà nígbà tí ọ̀pọ̀lọpọ̀ ìfisùn tó wá pọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ló bẹ̀rẹ̀ sí ní jẹ́ kí wọ́n dọdẹ àwọn tọkọtìyàwó ọ̀hún lẹ́yìn ọ̀rẹ́yìn tọ́wọ́ tẹ̀ wọ́n látẹnu ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra SP Tochukwu Ikenga ló fìdí ẹ̀ múlẹ̀ wípé ìgbà náà làwọn wá rí mọ̀ pé àwọn ọkọ àtìyàwó gan òun náà ni wọ́n ṣiṣẹ́ láabi yìí. Wọ́n ní iṣẹ́ rí ọkọ ìyàwó Okoye Kingsley òun jẹ́ ẹni ọdún mẹ́rìndínlógójì 36 years old. Ìyàwó rẹ̀ ń tẹ̀ Chidinma Okoye òun jẹ́ ẹni ọdún mẹ́tàdínlọ́gbọ̀n 27 years old. Wọ́n náà méjèèjì òun náà lọ́wọ́ ni wọ́n gbé ní ìjọba ní abúlé Ozubulu níjọba ìbílẹ̀ Ekwezigbo ní ìpínlẹ̀ Anambra. Eléyìí tí ọwọ́ ti tẹ̀ wọ́n ní ọjọ́ 29 nínú oṣù kọkànlá tí a lò tán. Kódà kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún Nage Obono Itam ó sọ di mímọ̀ wípé òun ò ní fi ọwọ́ tó kéré ọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ náà. Ó ní kódà lóníwàrà ṣe ṣàbá yìí ni wọ́n fi ojú balẹ̀ ẹjọ́ o níbi ọgbà bí wọ́n tó jẹ́ pé táwọn èèyàn láyọ̀ náà ni pé wọ́n máa dúnkokò mọ́ ẹ̀mí àwọn èèyàn pẹ̀lú àtẹ̀jíṣẹ́ àti ìpè wọ́n sì máa fi bẹ́ẹ̀ kàn máa fi gbowó lọ́wọ́ àwọn èèyàn lọ́nà àìtọ́. Ní báyìí wọ́n fi ojú wọn fi winá òfin. Àwọn ìròyìn ọ̀hún kò ní jù báyìí lọ fún ti tàsìkò yìí. Ẹ tún máa darapọ̀ mọ́ wa nígbà míì fún àkọ́tún ìròyìn àkíkà náà lórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online TV. Ẹ sì má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Ẹ ṣeun bí ẹ ti ń darapọ̀ mọ́ wa. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Basharu bàbá tó bí mi lọ́mọ títí ìgbà tẹ́tù máa darapọ̀ mọ́ wa. Ire àti àánú Olúwa ọba kò mọ̀ bẹ́ẹ̀ nìkan kan àgbẹ̀ tó dàbọ̀. ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.